Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọ̀dọ̀ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Ọmọ Yorùbá nation náà ṣì ni o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ká máa kí gbogbo ọmọ Yorùbá kú oríire báyìí ni o. Ọlọ́run tún ti ṣe ìyanu. Ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́yìn tí Professor Banji Akintoye jáde tán, tí bàbá jáde tán lórí ọ̀rọ̀ bí àwọn ọmọ Yorùbá, bí àwa ọmọ Yorùbá, bí gbogbo ọmọ Yorùbá máa ṣe gba òmìnira. Bàbá wa ti jáde tán, ṣebí gbogbo yín náà lè rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yẹn, ní location yẹn, gbogbo yín lè rí bó ṣe ń lọ. Wọ́n yẹn ń dá sọ́tún, òun ni wọ́n ń dá sósì. Gbogbo àwọn èèyàn ń pariwo pé ó ti sú àwọn báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti jáde tán, wọ́n ti kan sára sí bàbá wa Professor Banji Akintoye lórí ọ̀rọ̀ ńlá tí Professor Banji Akintoye sọ jáde. Ní báyìí Professor Banji Akintoye ti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé lákọlákọ làwọn wà bí ìbọn. Pé ọ̀rọ̀ Yorùbá nation pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè máa dàbí bí eré. Tí gbogbo á dẹ̀ mọ̀ láti ilẹ̀ wípé kò tẹ̀ ń ṣeré paná. Ṣùgbọ́n àwọn kan lè máa rò bí okay bí eré, àwọn ará bí dàbí wọn ò serious. Ó ti wá hàn báyìí gedegbe wípé Professor Banji Akintoye, olóyè Chief Sunday Igboho, wọn ò wá ṣeré báyìí. Gbogbo àwọn ọmọ Yíbò ti jáde tán báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ti jáde tán pé gbogbo àwọn ọmọ Yorùbá nation tó ń pariwo ńgbà yẹn àṣé wọn ò ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbé bàbá Obasanjo ṣépè bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. Pé bàbá Obasanjo gbogbo tẹ̀kàn ṣe tí ẹ fẹ́ support àwọn ọmọ Yorùbá kí wọ́n lè lálùyọ, ara yín lẹ̀ ń ṣe o. Ara yín lẹ̀ ń ṣe. Èèyàn kan tiẹ̀ jáde tán pé bàbá Obasanjo ó pọ̀ ju àríró ẹ̀rí ẹ̀ lè lo 25 years mọ́sẹ̀. Ṣé ẹ lè lo 25 years mọ́ ni? Ẹ lè lò. Ẹ ronú kẹ́ mọ̀ wípé ọmọ Yorùbá àsìkò ti tó kí ọmọ Yorùbá lọ. Gbogbo tẹ́ ẹ rí tán ń pa àwọn èèyàn lọ́tún, tán ń pa àwọn èèyàn lósì, ó ti farahàn. Bẹ́ẹ̀ ni ó ti farahàn wípé orílẹ̀-èdè Yorùbá òun nìkan òun ni ọ̀nà àbáyọ. Ó ti farahàn wípé gbogbo ọmọ Yorùbá, gbogbo ariwo tá à ń pa, àsìkò ti tó, ilé ti tó láti lọ. Olóyè Sunday Igboho ti ṣe ìwọ̀n tó lè ṣe o. Lákọ ni bàbá sì wà bí ìbọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa bẹ̀rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀, máa gbóhùn bàbá yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. Nǹkan táwa mọ̀ ni wípé orílẹ̀-èdè Yorùbá yẹn a máa gbà ni. Ìdí táwa fi máa ń pariwo lójoojúmọ́ nìyẹn pé no going back. Olóyè Sunday Igboho nínú ọ̀rọ̀ wọn wọ́n máa ní no going back náà ṣì ni, kò sí nǹkan tẹ́ lè ṣe. Gbogbo àwọn tí wọ́n ń gbówó lẹ̀ tán ṣe gbogbo àwọn buratai gbogbo wọn ń bọ̀ lọ́wọ́ àlọ́jọ́ èní. Ọlọ́run ju gbogbo wọn lọ. Àwọn kan tán pera wọn ní Yoruba Republic, níbo làwọn náà wà tí wọ́n tanra wọn gbà yẹn tán fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀, àṣírí wọn tún gbẹ̀yìn náà ni. Ìdí tá fi ń pariwo nìyẹn pé ẹni tí Ọlọ́run gbé fún òun ni olóyè Chief Sunday Igboho. Ó máa ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde tán gbà yẹn tán ní pé eré pálẹ̀ ń ṣe ẹgbó, àwọn ọmọ yìí ẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́ tẹ̀ ń pariwo, ẹ̀yin tí ẹ̀ níṣẹ́ tẹ̀ ń pariwo Yorùbá nation. Nísìn ojú gbogbo wọn ti wá là. Ojú wọn ti là. Mo yìí ń sọ níjẹta lára àwọn tó ń pariwo pé ẹ gbàgbé àwọn Yorùbá nation people yìí, wọ́n ti jí nínú wọn gbé dáadáa báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ti jí nínú wọn gbé dáadáa tó yẹ pé nígbà tó ń yẹ̀jà máa release wọn, ó máa ṣe o. Tó ń yẹ̀jà máa release wọn lásán báyìí, wọ́n believe pé àwọn gan ló ń pariwo ń sìn pé a gbọ́dọ̀ pín. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń pariwo ń sìn pé a gbọ́dọ̀ pín. Olóyè Chief Sunday Igboho àti Professor Banji Akintoye, àwọn olórí ta ní lọ́wọ́ nìyẹn. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, àwọn olórí ta ní lọ́wọ́ nìyẹn. Ní báyìí ẹ̀yin ọmọ Yorùbá bá ṣe ń bá yín sọ̀rọ̀, Professor Banji Akintoye wọ́n ti jáde o.
wọ́n ti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé ẹ wo ẹ má rẹ̀wẹ̀sì o, ẹ má sinmi lórí ọ̀rọ̀ Professor Banji Akintoye. Bàbá máa ní ó ti dé góńgó bẹ́ẹ̀ ni bàbá máa ní ó ti dé góńgó lọ́wọ́ tó dé yìí kò sí ká padà mọ́ o gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni rálì tó ń bọ̀ láìpẹ́ yìí kí gbogbo oníkálùkù wa ká gbáradì nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ ó ti fi hàn Ọlọ́run ti ṣínà, Ọlọ́run ti ṣèyanu Ọlọ́run ti ṣèyanu, Ọlọ́run ti fi hàn gbogbo ọmọ Yorùbá. Gbogbo àwọn tó ń yìn sọ pé náà láì ń gbà yẹn gbogbo wọn ti wá rí sìn, ebi ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dáadáa báyìí. Wọ́n ti wá rí i pé ókè kò ṣe pé ó dìgbà tí èmi ló kàn bá débẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn parọ́ pé àtẹ́mi ló kàn bá débẹ̀ báyìí pé ìyà ò ní jẹ ọmọ Yorùbá mọ́. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀ ṣùgbọ́n Yorùbá nation làwa ń jà fún. Ó ti wá yé yín báyìí ó ti wá yé everybody báyìí. Àwọn kí ló ń pè àwọn Haúsá gbogbo àwọn Fúlàní àwọn yẹn tẹ̀ ti jáde tán náà pé ní 2027 àwọn làwọn ní pé àwọn nígbà kan ọmọ Yorùbá wà ń bẹ̀ mọ́. Fẹ́ kan tẹ́lẹ̀ àwa ti Yorùbá nation ìtọ́jú la ṣe ń pariwo wípé kí bàbá Tinubu tètè jáde síta o. Bẹ́ẹ̀ ni pé kí bàbá Tinubu tètè jáde síta kí wọ́n declare Yorùbá nation kó tó pẹ́ jù nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí ẹ̀yin ọmọ Yorùbá bí gbogbo ẹ ṣe ń lọ yìí kò sákòókò mọ́ o. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá lọ ń rò bóyá wípé èèyàn kan fẹ́ jà fún ẹ irọ́ ni o. Kò sí anybody tó fẹ́ jà fún anybody o. Gbogbo àwọn tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa lọ́tún tó ń pa lọ́sì ẹ̀yin náà ṣàgbọ́ ìròyìn tí máa yẹn jáde tó ní pé àwọn ajínigbé tí wọ́n jí òun gbé pọ́lọ́run ló yọ òun tóun jàjà bọ́rí lòun wá lọ bá pàdé ní mosque ní mọ́ṣáláṣí tí ajínigbé tó ń gbàdúrà tóun dẹ̀ máa rí báyìí òyì kọ́kọ́ kọ́ òun náà pé so nǹkan tó ń ṣẹlẹ̀ rèé kí ajínigbé máa gbàdúrà lẹ́yìn tó ti pa oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti bayé àwọn èèyàn jẹ́ eléyìí fi wá hàn wípé kò sẹ́nibọ́dì tó fẹ́ jà fẹ́ anybody o. Ẹni tí wọ́n ti pa tí ẹ ti gbé nìyẹn ìyẹn ti lọ nìyẹn tẹ́ bá ń gbọ́ ó ti lọ. Ìdí tí gbogbo wa gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà jáde tán lórí rálì yìí o. Àní ṣeré ṣebí very dark man àwọn èèyàn ń pariwo sìn pé very dark man nígbà tí gbogbo èrò jáde síta tán túyàyà kí ló dẹ̀ nítorí wípé gbogbo bó ṣe ń jà fún òmìnira àwọn ọmọ Nàìjíríà tó ń bá àwọn èèyàn tó ń ran àwọn èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni tó ń ran àwọn èèyàn lọ́wọ́ tí oríṣiríṣi kéèsì tó ń bá wọn solve àwọn èèyàn ti wá rí pé òkè ó dàbẹ̀ ẹni yìí ó láyà ẹ̀mí ẹ̀ yìí nǹkan tí gbogbo èèyàn fi jáde tán nìyẹn. ká má tí wàá sọ Chief Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti wá tó lórí rálì gbogbo wa máa jáde tán ni a máa jáde tán. Tí gbogbo wa bá jáde tán kò sí nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ mọ́. Nǹkan tí àwọn ará bíi tí wọ́n bẹ̀rù jù ni pé kíyàn ní ìgboyà kí wọ́n yàn ní ìgboyà tó wá sọ pé o ní ìgboyà yẹn pé ó rán wọn àwọn gan wọ́n máa tọwọ́ ọmọ wọn báṣọ ni. Láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Yorùbá ó máa di gbígbà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti pariwo jáde pé àwọn ọ̀dàlẹ̀ àwọn àgbà ìyà àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ ronú nípa àwọn ọmọ Yorùbá rárá àṣírí gbogbo wọn ti tú báyìí. Àṣírí wọn ti tú Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn olódodo ni. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa àní rí jù báyìí lọ o. A ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.